lọ́lẹ̀ gbé ṣàṣelà. No be play build our Judah na reality. Reality ni mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀. Obìnrin tó sún rárá fòbìnrin ẹgbẹ́ o. Akọ́ṣẹ́ ni mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀. Ìyálóde káwa Judah lódò ní àsìkò yìí. Èèyàn tí o bá mọ̀ mi o, bọ̀dà ẹ̀dùn jọ bí mọ̀dà Emmanuela ọ̀fẹ́jì kò ní mí ọmọ ògbó ṣálẹ̀ mi. Àyà Christian View nílùú Ìjàgbé. Èmi kankan ti wá dọ̀mọ Ìjàgbé. Agbèrè kò ní táwa Judah Yambu. Èmi nìyálóde nílùú Nàìjà níbi wọn. Wo small body big engine ṣàlùmí. Fuji Opera, difference. Fuji Opera, difference. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you. A round of applause, man. Go easy. On the biggest Fuji stage in the world, you have a fantastic performer like Iyalode Fuji. Please give her another round of applause. Thank you, thank you. I see that we are getting to the groove. But let me give you an explore right now. Fuji music is not something you listen to and you'll be sad. So I know that you guys are just loading. Shebi, DJ Kule, they say they want a little something. Give them a little something. Tikiru moye kesa she gbagba. Lórí wọ́n ṣe mi gbọ́rọ̀. Ìgbọ́rọ̀. Ìborí àrùn mi títí. Lẹ́mọ̀ oyè kẹsàn-án ṣe gbọ̀ngbọ̀n. Ìborí àrùn mi títí. Síkírù oyè kẹsàn-án ṣe gbọ̀ngbọ̀n. Lọ́dọ̀ wá ṣe ní ìyanu. 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 Lọ́jẹ̀ ìyanu. Ìyanu. Kó wá dènà sá ọ̀rọ̀ ilé ayé máa ní. Lẹ́mọ̀ ìyá ọpọ́ kiri ẹrù òpó kórí di ìbàjẹ́ ó ṣe wọ́. Borí bá fojú korun ayọ́. Àdí ló fojú korun ayọ́. Ẹ̀pọ̀ ló fojú korun ayọ́. Orí ló fojú korun ayọ́. Ayọ́. Iṣẹ́ tó ní fi ràn mí ilé mi jẹ́ o. Lẹ́mọ̀ Síkírù mo ní iṣẹ́ tó ní fi ràn mí ilé mi jẹ́. Orin àti ìlú ti dà èèyàn mọ́, ojoojúmọ́ la fi ríra iṣẹ́ tó ní fi ràn mí ilé mi jẹ́. Iṣẹ́ tó ní fi ràn màá ló jẹ́ o. Iṣẹ́ tó ní fi ràn màá ló jẹ́. Fuji music kákọrin kálùlù ọmọ aráyé máa jó ọmọ àdùnnú. Síkírù iṣẹ́ tó ní fi ràn màá ló jẹ́. Orin àti ìlú ti dà yàn mọ́, ojoojúmọ́ la fi ríra iṣẹ́ tó ní. Síkírù lẹ́nu òjò. Síkírù lẹ́nu òjò. Ó ṣàtìlẹ́ ní ọ̀gá. Lẹ́mọ̀ kalẹ̀ nínú ọ̀gá. Tó ṣọ́ Síkírù lẹ́mọ̀ lójó.
of December, year 2024. Níbo la wà ìta àti ìṣeré? Muri Okunola Park ní Victoria Island. Fuji Vibrations, Fuji Air 5th edition. Ọ̀la ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ lẹ́mọ̀. Síkírù lẹ́mọ̀ dé mọ́lá. Ọmọ ojú ìṣàbọ̀lá ọgọ́jì o. Ọmọ olórí ọmọ ọba kìlẹ̀ jẹ̀bú pátápátá. Síkírù lẹ́mọ̀ tó kọrin. Ayinde kì í ṣẹlẹ̀ àrífín. Ọmọ ọba kì í jagun bí ẹrú o. Olúwayé o, Your Majesty. Your Majesty. Wọ́n gbé Fuji sókè tó jẹ́ pé wọ́n ní Síkírù Síkírù. Gbogbo èèyàn káwé lè máa ń sọ bẹ́ẹ̀ ó tá a máa ń gbọ́. Pẹ́kẹ́ wà ló sọ ní Fuji. Ní Síkírù Síkírù kì í ṣe ní àrífín. Síkírù lẹ́mọ̀dé mọ́lá o. Olórí ọmọba Akílẹ̀ Ìjẹ̀bú ọba ní. Òṣàdì bẹ́ẹ̀ ni ìtàn ńlá. Talẹ́ni náà tí ó ń ta. Wọ́n máa kárí àgbáyé. Ẹnula Síkírù dé bẹ́ẹ̀. Ó yá orí mi àjíkí má padà lẹ́yìn mi o. Orí mi àjíkí má padà lẹ́yìn mi. Ẹ̀dá mi àjíkẹ́ má padà lẹ́yìn mi. Orí mi má ṣe pàbọ̀ jù àṣẹ ní gbogbo ẹ̀mọ́. Orí mi jọ má padà lẹ́yìn mi. Ẹ̀dá mi má ṣe pàbọ̀ jù àṣẹ ní gbogbo. Orí mi jọ má padà lẹ́yìn mi. Torí iná ló bímọ tó sọmọ ẹ̀ lérú. Lẹ́mọ̀ omi bíi tiẹ̀ ó sọmọ ẹ̀ lẹ́jà. Mo ní iná ló bímọ ó sọmọ ẹ̀ lérúsẹ́. Ọmọ ojú ṣàgbọ́nà ọmọ ògbóbi fóṣìkà fẹnu ẹ̀ wúre. Ọmọ olórùn lè ṣẹ́ṣẹ̀ṣẹ̀ lọ́nà ẹgbẹ́. Ọmọ kàkì kọrin bí ẹrú. Òkè iná ló bímọ tó sọmọ ẹ̀ lérúsẹ́. BBC ló sọmọ ẹ̀ lẹ́jọ́. Ojú mẹ́rin ló bímọ sílẹ̀ láyé. Ìtọ́jú ọ̀tá débẹ̀ lẹ́nu ọ̀ṣọ́. Pípẹ́ ojú ọlọ́jú ọ̀dà. Bí ojú ẹni ojú ọlọ́jú. Ojú olójú ọ̀dà. Bí ojú ẹni ojú olójú ọ̀dà. Bí ojú ẹni. Ìmọ̀lára ti sùn nìkan ti dé Síkírù rè. Ọmọdé ṣàgbọ́lá ọlọ́lá máa bá ní. Ilé ayé òkun sọ̀lẹ̀ dáná kọ̀rọ̀. Ilé ayé òkun sọ̀lẹ̀ dáná kọ̀rọ̀. Òkun ilé ayé ó sọ nígbà kíkanjú. Lẹ́mọ̀ ilé ayé òkun ó sọ nígbà kíkanjú.
ẹ̀dá tó ń fa ya aláwo kó fi ya ya sẹ̀kún. Oúnjẹ mẹ́lẹ̀ mú pàdé yóò ní fún gbogbogbò. Léyìn tètè rẹ̀ ní ìbálòpọ̀. Yóò ní fún gbogbogbò. Àmì léyìn tètè rẹ̀ ní ìbálòpọ̀. Ọlọ́run tó bá ní ṣe bẹ̀mí kò kúrò níbi àròrí. Lọ́rọ̀ tí kírù lẹ́mọ̀ fi jà àwọn ọ̀tá lójú ló fi ń yà wọ́n lẹ́nu. Àlàhálà àlàhálà. Àlàhálà àlàhálà. Ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì. Ìbá ni mo ṣe. Bàbá wa ọ̀run re. Agbájẹ́lọ́lá gbáhùn sátì bàbá wa lọ́run ọ̀run re. Ọlọ́run mú sára bá wọn. Gbáhùn sátì Àyìndé Síkírù. Tí mo bá dórúkọ, orúkọ àbí lọ́yẹ́ Síkírù lẹ́mọ̀. Yé àlàhálà àlàhálà. Ìbá ni mo ṣe dáàdi mi, grandpa. Ìyẹ̀rù akọ lọ́jẹ̀ o, Àyìnlá o. Tí mo tún bá dórúkọ, Akọ́láwọlé, Kọ́láwọlé Síkírù lẹ́mọ̀ ló ń kọrin. Ọmọ ojú ṣàgbọ́ láwọn kan Jìdé Mọ́lá. Ọlọ́lọ́ra ẹ̀mí yín fún wa. Àyìnlá kan lè ti Kọ́láwọlé. Ẹ túbọ̀ ọ̀pẹ́ fún wa. Kábíyèsí olórí ọmọ bá. Akílẹ̀ Jẹ́bú. Ọmọ bá ń kọ́ bá, ó ń kọ́ mọ́ bá. Ibà mi ni Aláyédájì. Aláyédájì. Wasiu Ayinde olórí ọmọ bá. Akílẹ̀ gbogbo Jẹ̀bú pátápátá. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní tilé tókó. Ẹ̀bà. Ìbá ni mo ṣe ọlọ́jẹ́ pẹ́ fún wa. Olúọmọ Lagos, Olúọmọ. Ọba gbogbo ní Fuji pátápátá ní tilé tókó láti ilẹ̀ yìí. Tó fi ìdókè òkun ní Àyìndé Déwọ̀n. Ọlọ́run tó ní kórí bẹ́ẹ̀. Ẹni tọ́láhùn bá gbé fún, tọ́láhùn bá gbà fún ọ. Alọ́ta rẹpẹtẹ. Alẹ́ níbi rẹpẹtẹ. Dádì mi, ẹ̀ṣin mo dúpẹ́ fún máa ṣọ́ọ̀rì tí tẹ lo Síkírù lẹ́mọ̀ Dèmọ́lá dúpẹ́. Máa ṣọ́ọ̀rì tí yẹn ló padà ẹ̀ṣọ́ wọn. Síkírù lẹ́mọ̀ ọmọ ọkọ ní fìdíbà ọ̀tẹ̀. Ẹ̀yọ̀ lọ́hùn àlàhálà àlàhálà. Ọ̀kan ṣoṣo lọ́lọ́hùn kò tó méjì. Síkírù lẹ́mọ̀ ìbá ni mo ṣe fọ́gà wa escape station ọmọ àtọ́lá bàbí Síkírù Àyìndé ẹ pẹ́ fún wa. Ìbá ni mo ṣe yé àlàhálà àlàhálà. Ọ̀kan ṣoṣo lọ́lọ́hùn kò tó méjì. Síkírù lẹ́mọ̀ mo ní òkèta tí wọ́n kù àgùnlá. Òkèta tí wọ́n kù àgùnlá.
àkọsílẹ̀ ti dúró tẹ́lá bá ní sùúrù tí ó kọjú ju kádàrá àjẹmọ́ tó kéré lọ wàláì àgbà tó ń bẹ̀ lókè máa ń ọmọ lẹ́yìn pín ènìlárí lẹ́mọ̀ kò máa máa tẹ́lá tó mọ̀ ọ̀la tẹni tó dé lárí ọmọ tẹni tó ń bọ̀ wá o tẹ́lá bá ní sùúrù tí ó kọjú ju kádàrá àjẹmọ́ tó kéré lọ ó yà kò rí lẹ́mọ̀ pàrọ̀nù ìdùgbà lẹ́mọ̀. Forí lẹ́mọ̀ pàrọ̀nù ìdùgbà lẹ́mọ̀. Torí ó kẹ́ ń ṣe ó tún bá kàn máa yẹ. Ó kàn máa. Yẹ́mọ́lá sí kírúlà ìlà wọn tán kí mi lọ́mọ máa sọ mí. Yẹ́mọ́lá sí kírúlà ìlà wọn tán kí mi lọ́mọ máa sọ mí. Ìgboro lẹ́mọ̀ fún jìgìtà wáyé tó pé mi ò lè mi jẹ́. Ìgboro lẹ́mọ̀ fún jìgìtà wáyé tó pé mi ò lè mi jẹ́. Àdáni wáyé ti dání tán ò lẹ̀ mọ́ wọn. Okùn sọ́wọ́ àtúnmí dá ọlọ́mọ jẹ̀jẹ̀ bí láyé. Destination ìdàgódì kò sí owó. Ẹ̀yin èèyàn mi ṣó lè sọ ní ace. Tani lè predict tó o bá kú omi ibi tó ń lọ o kàn lè sọ ní. Destination ẹ̀dá ta lóye kò sí o kò má sí ọlọ́run ló. Bóyá ẹ máa Fuji mo rí o mo rí èèyàn lérè o ajá ẹ̀wù oró sọ kíkú má balẹ̀ mọ́ lọ́wọ́. Kíkú má balẹ̀ mọ́ lọ́wọ́. Kójú má fi lẹ̀ mọ́. Ìjẹ́kúlẹ̀ tí o. Ọmọ bàbá mi ní. Kíkú má balẹ̀ mọ́ lọ́wọ́. Tẹ́lẹ̀ mọ́ lọ́wọ́ mi. Jáde náà ìwà ìdẹ́sí kiri lẹ́nu. Alóore TV ẹ máa wo Òkárí ayé. Jáde náà ìwà ìdẹ́sí kiri lẹ́nu tán sọ. Ọmọ ojú ṣàgbọ́nà mo gbére ògbére. Ògbólógbó ọkọ. Fọ́nmẹ́nu ẹ̀ ṣáná. Àtọ́rí àti ìlú wa ẹ ti kẹ́kọ̀ọ́. Àtọ́rí àti ìlú wa ẹ ti kẹ́kọ̀ọ́ gbàgídí. Ìlú wa ẹ ti kẹ́kọ̀ọ́ gbàgídí. Ìmọ̀ládá ní ìsúlì tán ti dé sí kírùdé. Èmi gan tó ń ṣe lóore Kẹ́hìndé ire ẹ bá lọ kí lọ lọ́hùn ènìyàn lọ́lọ́hùn ènìyàn lẹ́mọ̀ kí lọ lọ́hùn ènìyàn kí lọ lọ́hùn ènìyàn kí lọ lọ́hùn ènìyàn kí lọ lọ́hùn ènìyàn ènìyàn kò ní lára ó daṣọ lọ ènìyàn kò ní lára ó daṣọ lọ. Àwọn tó ń mọ ẹjọ́.
dààmú mi Síkírù lẹ́mọ̀ olórin ọba. Fuji Vibrations 2024 àwa tá a wá lọ́dún tó kọjá àtúwẹ́ lọ́dún yìí gbogbo àpáta tó bá dàmọ̀dún ó kárìíra wa tó bá tún dàmọ̀dún ó kárìíra wa sówó pẹ̀lọ́mọ rẹ̀ lálàáfíà tó bá dàmọ̀dún ó kárìíra wa. Alóore tó bá dàmọ̀dún ó kárìíra wa. Lẹ́bi àwọn ọ̀gá mi wọ́n pọ̀ rẹpẹtẹ tó wá ṣeré ń bí Síkírù lẹ́mọ̀ tá a jọ wá o àwọn bàbá mi olórí ọmọ bá Wasiu Ayinde o ọmọ àlè wọn tún ṣàdìyà Bámi Ṣínà Àkànní arówólé yín ààrẹ àwọn náà ń bẹ ń bí lẹ́mí àjọwà náà ni o Àkàndé Abass mi ọmọ Rápálá Alájà Alao Malaika mi Adékúnlé Kíblà Alájà Yomi Sule mi Atawewe Alájì Osupa Saheed mi Akóredé Mandator Àlùkò tó dẹ̀rẹ̀ mi sí mi Àjọkẹ́ Cinderella mi ò kàgbé bá mi àgbà nílò kóso mi Sàbídó gbogbo Kétu ó kárí àgbáyé láti Kétu ọ̀gá wa pátápátá Ájì Síkírù ọmọ Agboola president gbogbo ní Fuji pátápátá ní national àgbàmí tó bá dàmọ̀dún ó kárìíra wa tó bá tún dàmọ̀dún ó kárìíra wa sọ́wọ́ pẹ̀lú ọmọ pẹ̀lú àlàáfíà tó bá dàmọ̀dún ó kárìíra wa tó bá dàmọ̀dún ó kárìíra wa Cinderella Àjọkẹ́ o. Dàmọ̀dún ó kárìíra wa sówó pẹ̀lú ọmọ pẹ̀lú àlàáfíà tó bá dàmọ̀dún ó kárìíra wa. Ladies and gentlemen, Níṣọ́lá Gbólẹ́mọ̀ Majority Fuji ló kọ́. Àwa ń lọ ó dìgbà ó ṣe ká má fi ikú yára wa ká má bàrùn yára wa. Àwa ń lọ ó dìgbà ó ṣe ká má fi ikú yára wa ká má bàrùn yára wa. Alhaji Síkírù lẹ́mọ̀ Fatimoh Àjọkẹ́ Cinderella. Are you ready? Iṣẹ́ ti ready. Iṣẹ́ ready. Mo ti ready. Èwo leléyìí? Ó tún gbòòrùn sí wa lára. Ó tún tọ́nà bí orin ẹ̀rí ni. Fi àìláwà yìí o. Muri Okunola ní VI ẹgbẹ́ FGC lẹ́gbẹ̀ẹ́ Oriental Hotel ẹgbẹ́ hòtẹ́ẹ̀lì pírẹsidẹ́ǹtì tiwa ní. Fumano Pramini Vibration òun làwa ṣe lè ní. Fumano Pramini Vibration làwa ṣe lè ní. Fatimoh Cinderella mi ẹ̀ tiri ní ìwò mọ́dọ̀pẹ́ mi mọ́dàtà lọ́wọ́ mi. DJ Kulet mo kí ẹ dọ́gba èèyàn mi ní. Sọ bẹ́ẹ̀ bisimilayi mo ti dé. Mo ti dé. Ó ṣe àtìrí ìyá ìdílé.
Mo pere mi lóde àjọ̀dún, ẹ bá ń bá lọ èèyàn mi o. Mo pere mi lóde àjọ̀dún, ẹ bá ń bá lọ èèyàn mi o. Ẹ bá pe kí bọ́lísì yẹn ni ó wá síbi kí jìtá wá. Bismillah, mo ti dé, mo ti dé. Mo pẹ́rẹ́ mi lóde àjọ̀dún, ẹ bá ń bá lọ èèyàn mi ọ̀la. Mo pẹ́rẹ́ mi lóde àjọ̀dún, ẹ bá ń bá lọ èèyàn mi ọ̀la. Suru vento la buona Cinderella mi Fatimoh lọ́mọ 20 minutes lami. Orin ni la ka ele ka ko for mara yin gbọ́. Up for my unity. Ilé aláyọ̀ kò lè bọ̀jẹ́. For my unity, Adubi Fatimoh. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré, bẹ́ẹ̀ ṣe máa ń gbélére jáde rẹ̀. Àṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré. Nyasike Susan, our president. Túndé dàgbà mẹ́jọ mi bàbá. Ẹ má bínú pé mo pè yín lórúkọ, orúkọ náà fi ń baládé. Bàbá, a ó ṣàmọ́dún o. A ní a ó ṣàmọ́dún. Aṣọ́dọ̀dún làárọ̀ ọmọdé látẹ̀, a ó ṣàmọ́dún. Cinderella gbé tuntun dé ọdún yàtọ̀ òpè òpèlékè òkọ̀bọ̀ ẹ̀gbọ́n. Fatimoh gbé tuntun dé ọdún yàtọ̀ òpèlékè fobia òṣòlì ó yàtọ̀ fọ́ ẹ̀yìn tẹ̀mí kẹfà mi jó. Ìjọ ti ya, ó tuntun bẹ̀rẹ̀ fún ipò tó dà o. Ó tún rẹ̀ o, ó dé o, ó tún rẹ̀ yẹ bá lè jọ. Ṣé Benny on the 5? December Fatimoh, Muri Okunola Park, ibẹ̀ láàyè àdùbíadé. Bismillah, mo tẹ́ fara ẹ̀kọ́. Alhamdulillah, mo wá kọrin láàrin ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ńlá. Èmi ò kọ́ làlàyé mi, àmì orí mi ò kọ́ làlàyé mi. Fatimoh, iṣẹ́ mi náà rè é, iṣẹ́ mi. Mo pariwo, owó mi náà rè é, owó orí. Kò sẹ́ni gbọ́ngàn tó lé nínú ọmọ mi àgbà. Ìrìn ayọ̀ mi tó mẹ́rin ní iṣẹ́ Fuji. Onígbà wo bá wọlé lálẹ́ o. Fatimoh ló ń kọrin, ló pè é sétí ara ẹ̀ gbọ́. Bí ṣe ń bá bá wa àìsèdè.
olóṣogbo kìíní. Bàbá olóṣogbo kìíní. Máa ní sinmi. Bàbá olóṣogbo kìíní sí mi. Fọ́bíà ló bá bọ̀, àbọ̀, máa gbọ́kọ̀ ẹ̀ lọ oṣù ẹ̀bọ̀. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Gbọ́kọ̀ ẹ̀ lọ ìràwọ̀ ẹ̀pọ̀. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Oníṣekú ṣọkọ̀ ìyàwó tí. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Ẹ̀sìn kẹsì jẹ́sẹ̀ sọ̀rọ̀ ọ̀gá tí. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Èèyàn dàmẹ́rì àtúndé. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Tọ́jú màláìka fún mi o. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Pàtó tó ṣe mọ̀ ń dára o. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Fún wa yóò ní tẹ̀mà rẹ̀ ṣe ń gbọ́. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Àṣẹ́kọ́ ní ìbàjẹ́lá. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Fún wa yóò ní tẹ̀mà rẹ̀ ṣe ń Gbogbo gbọ́. ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Àìsàn ooo. Àṣàyè pẹ́ tún ti yọ. Ẹ̀yin ò mọ́nú. Kò sọ̀rọ̀ gbogbo àjà. Mo kí ẹ níbẹ̀ owó alágolo. Èèyàn Fakọ́lá. Ẹ ṣe mo dúpẹ́ gbogbo àgbàdo olómi ẹ̀ta. Àwọn èèyàn Cinderella Àjọkẹ́ Fátímù. Ó ti pẹ́. Ẹ mẹ́ mo kí ẹ níbẹ̀. Àlùtakọ̀ ẹ̀dùn ó sì ti tèmi. Wọ́n bá sọ́dọ̀ mo kí ẹ níbẹ̀. Ẹ ṣe bàbá sọ ọ̀tá. Owó kọ ìyàbọ̀ rí ẹ ṣe wọn. Àjọkẹ́ ló mọ́. Pátá olóṣò kìíní, pátá olóṣò kò kìíní sí mi. Ṣé báyìí? Bàbá olóṣogbo kìíní sí mi. Kó bá bọ̀, Ẹ̀wọ̀, ẹ̀bọ̀, ẹ̀wọ̀. gbọ́kọ̀ ẹ̀ lọ òṣì ẹ̀kọ́. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Oníṣègùn sọ̀kọ̀ yà wọ́n. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Bó ṣe ń ṣe máa rè é. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Ọ̀gá tó sì dá àdúbírí. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Ọmọ bá ti mọ Àjọkẹ́ bá ń sọ. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Ìyẹn ló padà kọ́kọ́. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Kúrẹ́ Fuji music tó ń pariwo. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Ọmọ ẹ̀sìn kẹsẹ̀ tẹ̀sán. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Wọ́n mọ̀ dàmẹ́jọ. Gbogbo ẹ̀ lọ òsì ẹ̀bọ̀. Àìsàn ooo. Àbújá. Fuji Framini làwà yìí. Ó dàbí celebration. Bá a ṣe máa ń ṣe nìyẹn, bàbá dé sílẹ̀. Ṣùgbọ́n ibi Muri Okunola ni. Gbogbo yín fi ṣẹ́ta sọ kí gbogbo yín. Ẹ̀yin mi jẹ́ ọ̀sẹ̀ ṣe wò. Gbogbo tẹlifíṣàn ṣe o. Jẹ́ǹgbẹ́ wá sókè. Gbogbo ẹgbẹ́ fún máa. Kò ní bàjẹ́ láéláéláéláéláéláé. Káfí mọ̀ sọ́kàn, káde sókè o. Káfí mọ̀ sọ́kàn, káde sókè o. Fuji Music Association. Káfí mọ̀ sọ́kàn, káde sókè o. Ẹ̀yin ọ̀gá mi, Fuji Music Association. Káfí mọ̀ sọ́kàn, káde sókè o. Gbogbo ẹgbẹ́ máa nà. Má ṣe jẹ́ ọ̀sùn lọ. Bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ Fatima. Tẹ́gbẹ́ wá jáde àdùbí. Ẹja opportunity fún Àjọkẹ́ Fatima. Sọ bẹ́ẹ̀ ìyàwó ẹni kọ́ lálẹ́ ní kò. Ìyàwó ẹnìkan lálẹ́ nìkan. Ìyàwó ẹnìkan lẹ́yìn nìkan. Wọ́s ìyàwó ẹni kọ́ lálẹ́ Nìkan. gúnlẹ̀. Ìyàwó ẹnìkan lẹ. Ọkùnrin rẹ̀ láyà méjì. Kí ló Kò kọ́ sọ ibẹ̀? tó ká ẹ bẹ̀. Ó ti pẹ́ gan. Àjọkẹ́ Cinderella. Ọkùnrin lọ́kọ̀ méjì yìí ló máa sọ kó dà sí. Bàláìdà láyé.
wo sórí kí láwa ṣe tìró 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 tìró. Orí àwọn ọmọdé bóyá gbẹ́sẹ̀ ọjà gbọ́mọ̀ gbẹ́sẹ̀ ọjà gbọ́mọ̀ gbẹ́sẹ̀ ọjà gbọ́mọ̀ gbẹ́sẹ̀ Fatimoh Cinderella oh God oh kọlà láyé mi àmì orílẹ̀ mi ò kọlà láyé mi o. Fatimoh wo iṣẹ́ mi náà rè iṣẹ́ mi owó mi náà rè owó rè kò sẹ́ni kankan tó lè dínà mọ́ mi àgbàrá ìrì ayọ̀ mi tó ń bẹ nídìí iṣẹ́ fújì kò ní pẹ́ wọ́n ò bá òní láyé o. Àjọkẹ́ o Fatimoh. Bismillahi mo ti dé. Bismillahi mo ti dé. Mo bẹ̀rẹ̀ mi lóde àjọ̀gẹ́ ẹ̀rọ ń lọ ìrìn mo bẹ̀rẹ̀ mi lóde àjọ̀gẹ́ ẹ̀bá ń lọ ìrìn mo bẹ̀rẹ̀ mi lóde àjọ̀gẹ́ ẹ̀bá ń lọ ìrìn. Ó yà rárá dídó sílẹ̀ orin sílẹ̀ orin sílẹ̀ dídó sílẹ̀ náà dọ́là náà pàǹsì náà dọ́là. Lórí Twitter, lórí Facebook, lórí Instagram, tẹ́kọ̀nà, òǹtìlà, òǹtẹ́kọ̀nà, Cinderella, èyí ò gbé fújì o, wọ́n rárá. Orin sídà, ìjọ̀fọ́bíà, orin sídà, ìjọ̀sídà, orin sídà. Aṣọ àlórí ètò yìí ètò wa Fuji Vibrations tó ń ṣe ẹlẹ́ẹ̀karùn-ún 5 edition nínú Muri Okunola Park ibẹ̀ la wà yìí tí àwọn olórin tó fi ń dábìrà àwọn King Dr. Saheed Osupa àwọn náà wà ń bẹ̀ kódà àwọn Wasiu Ayinde King àwọn náà wà ń bẹ̀ kódà àwọn olórin tí ọ̀pọ̀ yanturu mo wà pẹ̀lú nǹkan náà àwọn artist kan yóò àìsí ẹ jọ ẹ bá dárúkọ fún àwọn aráalé. Èmi ni Síkírù lẹ́mọ̀ tó ń kọrin Aláàjì Síkírù débẹ̀ tó ń sọ sáré pẹ̀ ní nǹkan ńlá wọ́n ńlá kárí àgbáyé fẹ́nulá Síkírù lẹ́mọ̀ rẹ̀ ò fẹ́nulá. Orúkọ tèmi ni Síkírù lẹ́mọ̀ ó pọ̀ 1 2 3 Ọlọ́run. ìgbà ó pọ̀ yẹ́yẹ́
ẹ̀rẹ̀ kú iṣẹ́ náà ọlá àpọn alérè ẹ jọ Fuji Vibration yìí ẹlẹ́ẹ̀karùn-ún yìí ẹ jọ ṣé ìgbà àkọ́kọ́ tí ẹ máa bá wọn dò ẹ máa wá kọ níbẹ̀ lélẹ̀ àbí. yeah first time náà ni tí máa wá. okay first time. bàbá náà kára gbọ́ pé 5th edition tó pẹ́lẹ̀ karùn-ún lọ́lọ́run kà mí mọ́ wọn kó máa wá lọ́lọ́run tó lẹ̀ kà mí mọ́ wọn kó máa yọ mí kó mbẹ́ àwọn tó ti wà mbẹ́ kọ́nà kó máa pa wọ́n báyìí àwa náà kára náà mókè. àmì ọkọ rẹ̀ ẹgbà tí a perform báwo lè ṣe rí sí. mi gbọ́. báwo lè ṣe rí performance. èmi ò ráyè èmi níṣẹ́ mi tójú orin èmi ò lánàá mi tójú orin Síkírù lẹ́mọ̀ èmi ò lánàá mi tójú orin lọ ẹ pè mí kí wá kọrin torí mi ò lánàá mi tójú orin lọ mi lánàá mi tójú orin lọ. nọ́nà mi tójú orin àgọ́ nọ́nà mi lẹ́yìn ká sọ̀rọ̀ àdẹ̀lí sọ̀rọ̀ sọ àmì àṣẹ Èdùmàrè ẹ wo àwọn olè ń wò wájú ní ẹṣin iwájú nẹ̀yìn máa ń wò sáré àwọn olè ń wò wájú. gbogbo àwọn olóyin pátá tí Ọlọ́run ti gbàdá Ọlọ́run ti kẹ́ lórí kò easy eléyìí kan kọrin tó ń gbà wọ́n ní eléré tó di star akọ́ṣẹ́ ni wọ́n ń ṣe òkèléré tó di star akọ́ṣẹ́ ni wọ́n ń ṣe gbogbo olórin tó ti mókè pápátá nídìí iṣẹ́ yìí ni mò ń wò wájú kódà àwọn tó ń kọ jùjú gan bí àwọn bàbá wa Sunny Adé Ebenezer Obey kò easy gbogbo àtàgbọ́n onífújì pátá tó wà lókè ni mò ń wò wájú because kò easy akọ́ṣẹ́ lọ ṣe débẹ̀. ṣé ti má rí. bàbá mi rà dádì náà ìmọ̀ Àyìndé Síkírù lẹ́mọ̀ tó ń sọ mo gbèdé mi dóde Síkírù dé bẹ́ẹ̀ lẹ́mọ̀ bàbá mi rà bàbá Àyìndé o ìmọ̀ládàdì sùlì tán ti dé Síkírù dé bẹ́ẹ̀ so item tó fáwọn ọmọ mi mo fi kọrin yẹn. ní ṣókí ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tó ń bọ̀ báyìí lẹ́yìn tó dáná kọ Fuji ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún wọn. láì fọ̀rọ̀gùn ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún wọn ni pé ṣe rí iṣẹ́ orin iṣẹ́ tó le kò dẹ̀ tún le n tó ṣe tún le ni pé nǹkan tí o bá ń pàṣẹ fún nǹkan tí o bá ń ṣe tí o bá ń pàṣẹ fún wàá tẹra mọ́ olóyìnbó ní focus and determination leads to success so nǹkan tí o bá ń ṣe tí o bá fara sí tó lẹ̀ nígbàgbọ́ tó lẹ̀ ń bẹ lọ́hùn ó máa já sí dáadáa ó máa kọ́ le torí ìbẹ̀rẹ̀ ń ṣe oníṣẹ́ so mo kọ́ dẹ̀ máa kọrin tó lọ́gbọ́n kọ́ make sure pé àwọn ìkíni àwọn náà wà creativity kọ́ máa kọrin tó pé ó lè kọ́ le kọ́ tó mọ̀ wọ́n o kò easy àbí ilé tó bá ń tẹ̀lé yàn lọ́mọ ètè sáyé mọ̀ pé àwọn kọrin bí ẹni báyìí àwọn fans ẹni máa but bó fẹ́ bì dára ẹ fúnra ẹ kò easy but mo rọ̀ wọ́n pé kọ́ make sure pé wọ́n kọrin gidi so Ọlọ́run á gbàdúrà gbọ́ wa. ẹ ṣe gan sa fún àwọn tó ṣe darapọ̀ pẹ̀lú wa ń sìn kí lórúkọ ilé ẹ̀kọ́ sí. orúkọ mi ni Alhaji Síkírù Lẹ́mọ̀ ọmọjú ṣàgbọ́lá Síkírù Lẹ́mọ̀ olórí ọ̀dọ́ fún gbogbo eléré tó ń kọ fújì láti ilẹ̀ yìí dókè òkun Síkírù Lẹ́mọ̀ wọ́n gbọ́ káàrí àgbáyé o ṣùgbọ́n ẹja àrò ẹ má fi wẹ́ ẹja òjijì ó ń ṣọ́ọ̀kì. ẹ kálẹ́ o ẹ̀yin bàbá wa ẹ kálẹ́ o ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ kálẹ́ o ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ kálẹ́ o ẹ̀yin olólùfẹ́ orin fújì ẹ kálẹ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ onífújì pátápátá tó wà ń kalẹ̀ ẹ kálẹ́ full man unity ilé aláyọ̀ ayọ̀ ni mo decide láti sọ̀rọ̀ pẹ̀lú èdè wa lálẹ́ yìí tó jẹ́ èdè abínibí ẹ̀yin èèyàn tẹ́ bá ń bá wa bọ̀ láti 2020 níṣẹ́ lè máa mọ̀ pé tán bá ní kí ká wá sọ̀rọ̀ èdè Gẹ̀ẹ́sì la máa ń sọ adẹ̀yá èdè yẹn ni èdè elédè ni and in promotion of culture Yorùbá ara culture tiwa ni ẹ ní rí China kó wá síbí kó wá sóyìnbó àbí kó lọ sí ìlúkìlú èdè tiwọn ló máa gbé lárugẹ so ìtorí pé Fuji Vibrations 2024 season 5 ni ẹlẹ́ẹ̀karùn-ún lélẹ́yìí ó jẹ́ kí amúlòkùkùdù wípé àṣà wa yẹn o a máa gbé lárugẹ àwọn nǹkan tá a fẹ́ sọ ń bí lálẹ́ yìí tabarẹ́ ni tí ò gbọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ wá ògbufọ̀ ìyẹn ni translator fídíò yẹn máa wà online mi gbọ́ tẹ́ni yẹn sọ àwọn ẹni yẹn wọ́n máa translate ẹ̀ka lẹ́lẹ́kan sí mò ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ ọpẹ́ mi àkọ́kọ́ ọ̀dọ̀ Ọlọ́run ló lọ Ọlọ́run tó ní ìbẹ̀rẹ̀ tó láàrin tó lópin
ọlọ́run àná èní ọ̀la ọba títí ọjọ́ gbogbo ọlọ́run nìkan lọ́ba tó jẹ́ pé wọn ò fi jẹ òun kàn máa ń pàṣẹ kàn máa fọba jẹ ní ọba gbogbo ayé nìyẹn àdúpẹ́ fọlọ́run pé a dá ọjọ́ eléyìí ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ pé kó ṣojú ẹ̀mí wa ó ṣojú ẹ̀mí wa ìmọ̀ye èèyàn ló máa dájọ́ sọ́nà tó orí ọ̀fẹ́ ò ní sí pé kàn di ọjọ́ yẹn so àdúpẹ́ pa adájọ́ ọlọ́run ní kọjọ́ pé kò bá wa nínú kòtò so ọpẹ́ ní fọlọ́run lẹ́yìn ọpẹ́ sí ọlọ́run adúpẹ́ ẹ̀yin olólùfẹ́ fújì pátápátá lọ́kùnrin lóbìnrin tí ẹ ti ń ṣe olólùfẹ́ orin fújì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dèní ọlọ́run á bá nífẹ̀ẹ́ gbogbo yín náà ọdún yìí ọdún ẹlẹ́ẹ̀karùn-ún Fuji Vibration ẹ̀karùn-ún nìyí alákọ̀ọ́kọ́ Kingsway láti ṣe ní Mike Adenuga Center that's 2020 ẹlẹ́ẹ̀kejì aṣẹ́lọ́nà mẹ́ta December 3rd ní Good Lunch ní ọgbà December 10 àṣeyẹn ní Officers Mess December 17 àwa ṣe níbí Muri Okunola Park 2021 nìyẹn so 2022 a lórí ọ̀fẹ́ láti ṣe bí ẹ̀mẹ́ta gbogbo alamọbílù ṣe rí but à ń sàmì ibi náà láti ṣe 2023 náà ibi náà láti ṣe 2024 tó jẹ́lẹ̀ karùn-ún rú ẹ̀ ibi náà láti wá ṣe àdúpẹ́ fọlọ́run gbogbo ọpẹ́ tọlọ́run gbogbo ìyìn tọlọ́run gbogbo ògo tọlọ́run ọpẹ́ mi ó lọ sọ́dọ̀ gbogbo àwọn sponsors látòrí Nigerian Beauty Goldberg UAC bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi ní lè dárúkọ gbogbo wọn gbogbo àwọn tí wọ́n ṣe agbátẹrù tí wọ́n pa okun pọ̀ tí wọ́n ṣèrànlọ́wọ́ then ọpẹ́ yẹn ò ní tó kò ní pé tí mi bá dúpẹ́ lọ́wọ́ ìjọba ìlú Èkó Lagos State Government under the leadership of Governor Babajide Olúṣọlá Sanwó-Olú àdúpẹ́ àtìlẹ́yìn tiwọn náà lórí ohun tá à ń ṣe yìí Ọlọ́run á jẹ́ kí wọ́n bá gbogbo ohun tí wọ́n ń ṣe kan bá ní ibi tí ó lérè mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gbogbo ọmọ ẹgbẹ́ onífújì mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans àwọn eléré kọ̀ọ̀kan tó máa wá síbí lẹ́nìí látòrí Alhaji Wasiu Ayinde Alhaji Shina Akanni Abass Obesere Saheed Osupa Malaika Wẹ́wẹ́ Ètú Rẹ̀mí Àlùkò Lòkóso Àjàní Síkírù Lemon Táwà Júdà Yambiu Cinderella Fatimoh gbogbo ẹ̀yin olólùfẹ́ wa dórí èmi fúnra mi àdúpẹ́ lọ́wọ́ yín owó tẹ̀ ń ná lórí iṣẹ́ yẹn lórí orí yẹn Ọlọ́run á máa ṣàbòdí fún yín àbòdí ní tolókun àbòdí ní tọlọ́sà kò ní tọ́ lọ́wọ́ yín màá wá fàbọ̀bọ̀ sí orí Fuji Opera ní àwọn tí àjọ lájọṣepọ̀ tí àjọ ń ṣe nǹkan yìí láti 2020 bí eré ló ṣe rí kò ń ṣe ohun tí a fẹ́ ṣe nìyí bọ̀ tún torí pé Ọlọ́run ní nǹkan tó dáa níwájú tó ju nǹkan tá a gbà lérò lọ ohun tá a fẹ́ ṣe is a one-off thing ká kàn ṣe lẹ́ẹ̀kan kó dẹ̀ tán àwọn èèyàn lè máa wò ó but Ọlọ́run ò jẹ́ kí yẹn ṣe é ṣe lọ́lọ́run fi wá sún wa débi tá a wà yìí àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Fuji Opera pé wọ́n bá ẹgbẹ́ onífújì wọ́n bá wa lájọṣepọ̀ kábàámọ̀ pa bá wọn lájọṣepọ̀ àwọn náà kábàámọ̀ pa pé wọ́n bá wa lájọṣepọ̀ àdúpẹ́ lọ́wọ́ everybody
adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olórin kọ̀ọ̀kan náà tí wọ́n wá tí mo ti dárúkọ wọn yẹn ọlọ́run a máa fún gbogbo àṣẹ o ọlá bismillahir rahmanir rahim láwọn azalna azalu kúrẹ́ánà alájábàlẹ̀ láwọn ẹ̀ta wà á ṣìyá mọ̀tòsọ́ọ́dì ẹ̀mí iná ṣìyá ti láì àti nkàlẹ̀ ọ̀sán lọ́dúnrún alẹ́ nọ́ọ̀sì láàlá yẹn dẹ̀kọ̀rú wà láwù ládí láìláì láwùwà hálímù gẹ́gẹ́ wà ṣàdátì wà rahmanir rahim wà láwù ládí láìláì láwùwà almuliku alkudus asalam almumin almuimin alaziz almutakabir subhanallah mashkun wà láwù alẹ́ ìbàrí olùsọ̀wúrì láwùlẹ̀ asmọ́ olùyísná isabi ọlọmọ samowati wàlálì àwọn aziz alakim ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ̀rọ̀ sì máa ń kù lẹ́yìn ọ̀rọ̀ àwọn pen pushers àwọn journalist àwọn ni wọ́n wà níwájú wa yìí tí ò bá sí wọn àwọn tá a fẹ́ ṣe ń bílẹ̀ ní ibi tá a bá ti ṣe ibi tó máa parí sí náà nìyẹn àwọn tí wọ́n partner pẹ̀lú wa àwọn tí wọn ò lórí ọ̀fẹ́ láti partner pẹ̀lú wa ọlọ́run á dúpẹ́ fún gbogbo yín iléeṣẹ́ gbogbo wa òkè ló máa lọ òkè lẹ́múrú sí o ẹ má bínú ẹ̀yin èèyàn wa pé mi ń dárúkọ èèyàn kankan yàtọ̀ sáwọn olórin nítorí pé èrò pọ̀ so ọlọ́run ti rí oníkálukú ọlọ́run á dúpẹ́ fún gbogbo wa o bá a ṣe rí yẹn bẹ́ẹ̀ ló máa rí ọlá láúlà wàlá kùwàtà ẹ̀ńlá abilẹ̀ ẹ̀yin national working committee thank you the state chapter executive mo kí gbogbo yín náà under the leadership of Omotunde Daminda. God bless you all. The next artist of the night, this is number one now. My people on this side, what number are we now? Number 4. So please give a warm, a noisy round of applause to the next performer of the night, Lokoso Ajani. A round of applause. Èmi Àjàní ti dé o alálàyé orí Lókòsó ti dé o alálàyé orí èmi Sàbídò ti dé o alálàyé orí kakọrin kórin dùn tiwa ní agbèdè tó jẹ́ ti ń gbèsè tiwa ní. Nílé àkókò ni wọ́n ń gbẹ́dọ̀ òdodo ni. Mo ní nílé àkókò ni wọ́n ń gbẹ́dọ̀ òdodo ni. Olókìtì bí ọ̀bọ̀ òsì nígbó òdodo ni. Owó tọwọ́rọ̀ sí lórí wa òdodo ni. Àtòrin àti ìlú tiwa lómi ṣe òdodo ni. Jíjí tí mo jí lówùúrọ̀ yìí jẹ́ kí n báre ayọ̀ mi pàdé Allah jẹ́ kí n ṣe kòǹgẹ́ olóore. Lówùúrọ̀ yìí jẹ́ kí n báre ayọ̀ mi pàdé Allah jẹ́ kí n ṣe kòǹgẹ́ olóore. Ore. Igi tí mo jí lówùúrọ̀ yìí Ọlọ́run jẹ́ kí n báre ayọ̀ mi pàdé Allah jẹ́ kí n ṣe kòǹgẹ́ olóore. Jíjí tí mo jí lówùúrọ̀ yìí Ọlọ́run jẹ́ kí n báre ayọ̀ mi pàdé Allah jẹ́ kí n ṣe kòǹgẹ́ olóore. Bólórí mi wà ní Ghana jẹ́ kó wá mi rí. Bólórí mi wà ní Togo jẹ́ kó wá mi rí. Bólórí mi wà ní London jẹ́ kó wá mi rí. Ibikíbi yòówù kó lè wà jẹ́ kó wá mi rí o.
jíjí tí mo jí lówùrọ̀ yìí ọlọ́run jẹ́ kí n wáré ayọ̀ mi wálé àlá jẹ́ kí n ṣe gbogbo olóore. àṣà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ má ti jẹ́ kó pariwo tó yẹ lọ. olórí Fuji orin ní orin ní. olórí Fuji orin ní orin ní. orin tó kọ́ ní lọ́gbọ́n orin tó fún ní lóye orin tí ò létí orin tí ò lè ṣá. tàbára ní tó ní lọ́gbọ́n kó máa tí tàbára ní tó ní lọ́gbọ́n kó máa ṣá. òkè sẹ́yìn lọ́lọ́hùn ni. orin Fuji táwa ń kọ́ kó létí. ṣèbórí Fuji làwọn kẹwàá ní ultimate náà kọ náà fi ní lárí. ṣèbórí Fuji làkànní mi ń ṣìnà ààrẹ ló kọ tán fi ní lárí. ṣèbórí Fuji Gbadéwálé Àyùbá tó kọ tán fi ní lárí. ṣèbórí Fuji orí Fuji ni bàbá tọ́ sí ẹ̀kọ́ tó fi ní lárí. alórí Fuji yẹn ṣe kó nàlá ó Sulaimonu Malaika ló kọ́ tó fi ní lárí. orí Fuji o orí ṣẹjá Saheed tó kọ́ tó fi ní lárí. mo náà ní tó sì lọ́wọ́ mi Sulaimonu àdìo tó kọ tó fi rọwọ́ mú. attested sensation ọ̀gá wa àtàlùkò rẹ́mi sìn àìkú ṣòbórí Fuji náà kọ́ tó fi ní lárí. ìbánu ẹja lọ ẹja lọ ẹja lọ Musabo ló kó so. tán ti báyà péjọ táwọn bọ̀bọ̀ wá sọ wípé bàbá ẹ̀rọ kan ṣe bó sọ bó mọ̀ ọjọ́ ìṣọ́lẹ̀ o. ẹ wọlé pátá onílù mi gbági mọ́lù kò sọ̀rọ̀ o. onílù mi gbági mọ́lù kò sọ̀rọ̀. Ẹ ṣeré fún mi náà. Tàlẹ́ni tó ṣeré yẹn, tó kúndé yẹn, tó gbọ́dé yẹn. Táwọn èrò yapa gan, lọ́kọ̀ọ́sọ ní ọjà nìní. Sàbídó ní àlọ́yẹ̀ ẹ̀yìn òjò níyó. Gbogbo tó jẹ́ pé kò bá dojú ṣeré, kò bá dòrò dèrè ni. Wùmí ẹ̀yọ́ onílù mi ẹ̀rẹ́ wá sí kẹ̀rẹ́ wá sálú jò yẹn. Wọ́n lè mọ̀ pé ìlòkò ló ṣeré. Wọ́n ti bá ṣe mi lè
ṣe ẹgbà mi. Ẹ jọ̀wọ́ ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ẹgbà mi wọ́n ti fẹ́ ṣe mí léṣe ẹgbà mi. Gẹ́gẹ́ ni wèrè jókòó tí mo lọ fa wèrè lọ́yàn. Mo rí sílé màmá, mo bá ní kó gbẹ́nu sí. Ìgbà tó gbẹ́nu sí gan, mo rí bẹ́ẹ̀rì mi èpè. Sílé màmá wá ń kín, ó ní kó ṣì lọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀yin tèmi, ẹ bá ń bẹ sílé màmá. Ẹ jọ̀wọ́, ẹ bá ń bẹ sílé màmá. Ó yọ kùn lọ́rùn mi. Mo fi pọ̀nrán mi sílẹ̀ mi ò ṣe mọ́. Mo fi pọ̀nrán mi sílẹ̀ mi ò ṣe mọ́. Mo fi pọ̀nrán mi sílẹ̀ mi ò ṣe mọ́. Mo fi pọ̀nrán mi sílẹ̀ mi ò ṣe mọ́. Mo fi pọ̀nrán mi sílẹ̀ mi ò ṣe mọ́. Mo fi pọ̀nrán mi sílẹ̀ mi ò ṣe mọ́. Ẹ̀yin obìnrin bẹ bá ní kàlàbà lọ́rẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi wá kan kàlàbà mèrè ṣègùn. Ẹ̀yin obìnrin bẹ bá ní kàlàbà lọ́rẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi wá kan kàlàbà mèrè ṣègùn. Ẹni bá ti fẹ́ kàlàbà rí ó lè mọ tí wọ́n ò sọ. Ṣeré àníbùtà wẹ̀ òbí ti dáadáa àláìka àníbò fẹ́ bẹ́ẹ̀ ìdè sweet me àti sọ fún dùn òun irú ọmọ ẹ̀lẹ́ báyìí lóko tí n bá pàdé mu tí má ti lérò tẹ́lẹ̀ pẹ́ kan ní má ṣe èmi ò ní mọ̀ gbà. Ẹ̀wọ̀n ọmọ ẹ̀lẹ́ tó sùn bí òkun ẹjọ́ kí lórúkọ wọn balasa ni balasa ni wọn. Mo lọ ṣeré ládùúgbò kan làwọn èrò báyà bá. Mo lọ ṣeré ládùúgbò kan làwọn èrò báyà bá. Wọ́n wá ń bi mánéjà mi táyé lẹ́yìn kí lórúkọ ẹ̀ àti pé níbo ló ti wá. Mánéjà mi wá dáhùn lóhùn ọlọ́jọ́ àbòkí ó ti bẹ́ nínú egun. Ìyẹn ni gbẹ̀gbọ́n mi rí ìgbà tí ń ṣe Fuji Super tí ń ṣe báríwó ti kan ṣaṣọ ń gbọ̀gbọ̀ pẹ̀lú ẹja kóró tèèz. Wọ́n sọ wípé àwọn ò rí mi rí. Ó wá sọ pé yàtá lélẹ́yìn kúrò lọ́rọ̀ mi ìlà yìí ọlọ́run. Ó ti yọta lélẹ́yìn kúrò lọ́rọ̀ mi ìlà yìí ọlọ́run. Bí mo ń lọ nígboro wọ́n ta ìtọ́ bá ti rí mi káyé ti mọ̀ pé mi ni. Wọ́n máa ń play record mi ìyẹn ní gbìgbìgbì bí wọ́n bá ti gbóhùn mi wọ́n ti mọ̀ pé mi ni. Aláwọ̀ jọ̀wọ́ jẹ́ káyé mọ̀ mi wọ́n ṣe mọ owó dọ́là all over the world. Jẹ́ káyé mọ̀ mi wọ́n ṣe mọ owó fans all over the world. Jẹ́ káyé mọ̀ mi o wọ́n ṣe mọ owó hero àlùfáà hero. Ọkùnrin ò rí mi, obìnrin ò rí mi, orí mi ni kò máa bèrè sí. Wọ́n sọ bórin lóògóso làwọn abẹ́, orí bórin lóògóso ìyàwó lókun bẹ́ẹ̀ fi sí. Ẹ má yọ̀ o, tó bá ti wọlé, ẹ má yọ̀ o, ẹ má yọ̀ rárá, tó bá ti wọlé, bó ṣe ń nú màkọ, bẹ́ẹ̀ ló ń nú màgbó. Bó ṣe ń dùn mọ́ mi bẹ́ẹ̀ ló ń dùn mọ́ ẹ bó dálẹ́ pẹ́rẹ́ ọ̀wùlẹ̀ ẹ̀fà sí yọ
tó bá fi yọ pẹrẹ àwọn tèmi àbára jẹ wọlá ìwọ lè di ìjà o ó lè di ìjà o ẹ má jẹ òye o ẹ má jẹ òye o. ta ló lè bẹ̀yẹ oko gbọdọ̀ pa èmi ni mo lè bẹ̀yẹ oko gbọdọ̀ pa èmi ni. báwo kò kó fún ìmọ̀ kó fún orin mo lè bẹ̀yẹ oko gbọdọ̀ pa èmi ni. báwo kò kọ̀ọ̀kan má kọ̀ọ̀kan orin mo lè bẹ̀yẹ oko gbọdọ̀ pa èmi máa tún kọrin ìjọ ẹ̀yẹ oko lọ. èmi Àjàní Ọlọ́run mẹ́rìndínlógún bí n bá lo dúdú máa tún lo pupa bí n bá lo tòkè máa tún lò di ìsàlẹ̀ máa lè yí tó ń ró kìjì létí èèyàn ẹni fẹ́ràn òkìjì ló pa lágbèrè léré èèyàn tó bá mọ mísì ló lè pè wá pé káwá akọrin lòkó sòfò tún ti dé bèrè bá dèrè àgbà tó bá dèrè ọmọdé ẹ̀yà ránṣẹ́ pé lókòóso àforítọ́mọ̀ lédè ọ̀fìlú bọ́bọ̀ nílò sacrifice lórí wa ọmọdé ń bẹ àwọn àgbà ń bẹ eléyìí dábàá fẹ́ ní kí ẹ béèrè fún ènìyàn fún yín. tẹ́wá ní nǹkan ṣàjẹ́ yá pa tẹ́wá ní nǹkan ṣàjẹ́ yá pa. Níbi lálùjọ, àlùjọ gbogbo yìí. Ẹ̀bà mi kì í dáṣà báwo lè ṣe fẹ́ sí. Ṣé ìtẹ̀ ti dá lọ sẹ́yìn àbí ìtẹ̀ sì dá lọ́wọ́? Alágbọ́gbọ́rọ̀ máa lára ṣe bá wà rárá. Àwa kì í ṣe wà rárá o. Oníkájá orékún kájá máa àgbo ìṣe gbogbo ajá tó láfàrà dájú tó yẹ. Kẹ́mi àwọn tó san kẹ́mi máa ṣọ̀mọ̀ fárádà mi ò dé lẹ́bù yẹn àmọ́ bára mi ò dé lẹ́bù yẹn èmi ò lè ṣe kẹ́mi máa ṣọ̀mọ̀. Ojú òmìnira rẹ̀ wà kó má kí i. Sọ pé kò sómi lórí ẹ̀ ó ti yá wọn tèmi. Kí má sọ pé omi gbọ̀gbọ̀ lórí ẹ̀ omi ti gbà lórí ẹ̀ ó ti yá wọn tèmi. Kí má tún wá sọ pé èso mi lórí ẹ̀ ó ti yá wọn tèmi. Láyé ló mẹ́nu ẹ̀. Kárí ló mẹ́nu ẹ̀, ọmọ àṣẹ mẹ́nu ẹ̀, ọmọ bọ̀lọ̀ mẹ́nu ẹ̀. Ajáde ló kó so, èmi mẹ́nu bẹ̀, èmi mẹ́nu bẹ̀. Ajáde ló kó so, ẹsẹ̀ sensation, èmi mẹ́nu bẹ̀. Ogo Fuji Vibration, orí yín bẹ́ẹ̀ ẹnu oore, Fuji Vibration, làṣẹ lọ́wọ́. Eléyìí ní 5th edition. Fuji Vibration kò ní ká kú síbẹ̀ lọ́la ọlọ́run. Àìlá kámọ́lì orí ẹni bẹ̀rẹ̀ olóore ọ̀rẹ́ mi àìlá o. Bàbá mi tọ́jú Túndé dámẹ́ta. Aláníwú sí ìbáwò bàbá. Kámúlásà Arẹ̀mú Bùkálẹ̀ Oṣù. Abiodun Tadipo, Ìyàrá Sàmìlà, gbogbo national, Fasta Foso, Alájí Nuru Demi, ẹ ṣé. Ọ̀nà tí wọ́n gbà kọjá, àwọn kan gbà bẹ̀ sọdá. Oúnjẹ tó bá ra ẹ̀dọ́, ṣé yẹn làwọn kan jẹ tẹ̀mí mọ́. Gbogbo
sóyè olórin ọba. Kámọ́rápá tárápá kámọ́rápá tárápá. Bálàgbà kóràpá kóràpá. Bálàgbà mi bá lọ sí pápá o. Sàbìdó olórin o. Àjàní ló kó sóòrè o akọrin ọba. Ẹ tún jẹ́ àwọn báyìí, ẹ jẹ́ àwọn báyìí. Ó yún mi Àjàní. Ó yún mi Àjàní. Ọmọ wa bá mi olóko. Ọmọ ẹlẹ́kan ló sọ bẹ́ẹ̀. Olóyún mi Sàbìdó. Ó ní wá bá mi Àjàní o. Sísè olóko lórí báyọ̀ ẹ̀. Ó lè fọwọ́ yorí. Ó bá bẹ́ sábà yọ ẹ̀. Ó lè fọwọ́ yẹsẹ̀. Wò ó bí ti bí bá yọ ẹ̀. Ó lè fọwọ́ yọ. Tó bá dẹ̀rẹ̀ fọwọ́ yọ. Ẹ̀pẹ̀pẹ̀ ló. Bó bá yọ láàrin o, máa jí sí kóòtù. Bó bá yọ láàrin o, máa jí sí kóòtù. Àfi ká bẹ́ẹ̀ yọ, máa jí sí kóòtù. Oyún mi Àjàní. Ọmọ wa bá mi olóko. Sísè olóko borí bá yọ ẹ̀. Ó lè fọwọ́ yorí. Ó wọ bẹ́ sábà yọ ẹ̀. Ó lè fọwọ́ yẹsẹ̀. Bí ti bí bá yọ ẹ̀. Ó lè fọwọ́ yọ. Tó bá dẹ̀bẹ̀ fọwọ́ yọ. Ẹ̀bẹ̀ bá ló máa máa yọ. Bó bá yọ láàrin o, máa jí sí kóòtù. Bó bá yọ láàrin o, máa jí sí kóòtù. Àfi kọ́ bá yọ, máa jí sí kóòtù. Ẹ jẹ́ kó pè súnmọ́ mi. Ẹ jẹ́ kó pè súnmọ́ mi. Kó pè súnmọ́ mi. Kó bá pè súnmọ́ mi. Ibi kan máa pè súnmọ́ ẹ. Kó pè súnmọ́ mi. Kó pè súnmọ́ mi. Kó bá pè súnmọ́ mi. Ibi kan máa pè súnmọ́ ẹ. Àìláhùn. Torí kìíní mi kì í bẹ̀rẹ̀ bóyá rí. Torí kìíní mi kì í bẹ̀rẹ̀ bó lè tán. Ó pè súnmọ́ mi, ó pè súnmọ́ mi. Tó bá pè súnmọ́ mi, èmi gan máa pè súnmọ́ ẹ. Ó pè súnmọ́ mi, ó pè súnmọ́ mi. Tó bá pè súnmọ́ mi, èmi gan máa pè súnmọ́ ẹ. Ẹ jẹ́ kó pè súnmọ́ mi, kó pè súnmọ́ mi. Ẹ jẹ́ kó pè súnmọ́ mi, kó pè súnmọ́ mi. Kó bá pè súnmọ́ mi, èmi gan máa pè súnmọ́ ẹ. Ẹ jẹ́ kó pè súnmọ́ mi, kó pè súnmọ́ mi. Kó bá pè súnmọ́ mi, èmi gan máa pè súnmọ́ ẹ. So, thank you, everybody.
SK sensation ṣe ènìyàn. SK sensation ṣe ènìyàn. SK sensation ṣe ènìyàn. Sensation ṣe Ayinde.